ẹgbọ́n nǹkan tó ti ń ṣẹlẹ̀ o, àwọn kan náà ti ń pe bàbá olóyè Sunday Igboho kó wá lọ kojú àwọn Fúlàní ní Ìlọrin. Ẹ jọ̀ọ́ àwọn tó ń pe olóyè Sunday Igboho yẹn, àwọn tó ń send message ẹ jọ̀ọ́ sábà wo làwọn fún alára wọn gangan ò ṣe lọ kán lọ kojú àwọn Fúlàní. Sẹ́yìn kan Fúlàní tó ń pa wọ́n yìí, tó ń pa wọ́n lẹ̀ Yorùbá yìí, wọ́n ti ya gbogbo plan kalẹ̀ bọ́n ṣe fẹ́ rìn, ibi tán fẹ́ gbà wọlé wọ́n ti ya gbogbo ẹ̀ kalẹ̀. Àfáà kan náà sọ̀rọ̀ jáde ní tètè gbẹ̀gbẹ̀, àfáà Lágbàjì òun náà sọ̀rọ̀ jáde nípa àwọn fídíò tí àwọn èèyàn tán pa ní Ìlọrin. Àwọn àfáà àwọn àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àsìkò ló yẹ ká ṣera wa lọ́ọ̀kan, kì í sàsìkò ló yẹ ká máa bára wa jàjẹ̀ ẹ̀sìn. Ẹ̀sìn kan lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ jàgbára ló wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ òmìnira òun ló wà nílẹ̀, kì í ṣe ìjẹ̀sìn. Ó yẹ ká fìjẹ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ kan náà, ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó fẹ́ pa wá run yìí. Àwọn tẹ́rọ́rìsì tó fẹ́ pa wá run nílẹ̀ Yorùbá tó fẹ́ dín population wa kù yìí, ó yẹ ká fèsì wọn. Ẹ̀pọ̀n tẹ́rọ́rìsì wọ́n ti ní gbogbo plan bọ́n ṣe fẹ́ wọ ilẹ̀ Yorùbá, wọ́n ti ní gbogbo ẹ̀ lọ́wọ́. Àwọn kan wá lọ send message sólóyè Sunday Igboho pé kán wá bá wọn fèsì àwọn Fúlàní. Irinṣẹ́ wo ni Sunday Igboho ní? Ẹ jọ̀ọ́ sí Sunday Igboho jẹ́ sójà, àbọ̀n jẹ́ army, àbọ̀n jẹ́ security? Àbí ìjọba fún wọn ní contract pé okay security ni o àbí sójà ni ẹ́? Àwọn tó ń polóyè Sunday Igboho ẹ̀ ó lè jára wọn náà ló ń bo olóyè Sunday, ara wọn náà ló ń ba bàbá olóyè Sunday Igboho jẹ́ nígbà tán bá ní kán ṣe ọ̀rọ̀ Yorùbá lè sàn tí wọ́n ní àwọn òsìlẹ́yìn olóyè Sunday Igboho, àwọn òsìlẹ́yìn olóyè Sunday Igboho. Sẹ́yìn oyin tó wọ́n lẹ̀ yìí, ẹni tí ó rà ó máa san nínú ẹ̀. Tó bá jẹ́ ìjọba lẹ́fẹ́ fèsì ni, tó bá jẹ́ àwọn Fúlàní lẹ́fẹ́ fèsì ni, ẹ jẹ́ ká máa wo ẹni tí ó rà nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ àwọn Fúlàní ó máa san nínú ẹ̀. Ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí, màá sì wá fídíò Lágbàjì, màá sì wá play fún yín kẹ́ gbọ́ nǹkan tí Lágbàjì náà sọ. Ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín yìí. Mo ń gbọ́dọ̀ nǹkan ń pe aláyé, wọ́n ti ń kẹ́rù kó olú, wọ́n ti ń ṣe, wọ́n ti ń mọ̀. Aláyé èwo ṣàlàyé tiwa, ṣé Igboho ṣàṣọ́gà tiwa, ẹ bọ́lẹ̀ ń bẹ̀, ọkọ̀ èrò ni, ọkọ̀ èrò ni ó lọ fà. Igboho ló máa wá lọ kojú àwọn Fúlàní. Igboho iṣẹ́ ní tẹ́lẹ̀ pieces, kì í ṣe ní tẹ́lẹ̀ gbẹ̀mí ẹ̀ lójijì. Ẹ wá kí kálukú kó defend ìlú ẹ̀ níbi tá a bá dé yìí. Ṣẹgbọ́n àbẹ́ dáhùn kí kálukú defend ìlú ẹ̀. Mo rí live chat kan tí Sheikh Labib Lágbàjì tí wọ́n ṣe. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n wà nídìí bí wọ́n ṣe kó bandit wọ Ìlọrin, bí wàhálà tó ń ṣẹlẹ̀ ńlọrin yẹn, wọ́n ṣépè fún wọn. Sheikh Labib ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó tó pín gan lọ fà. Plan work ni ọ̀rọ̀ yìí ti wà tipẹ́. Ojú ẹ̀sìn ni gbogbo yín fi ń wò ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá. Ojú ẹ̀sìn lẹ fi ń wò. Ṣé understand? Àwọn people yóò dẹ̀ ṣeré rárá, wọ́n ti ya máàpù kalẹ̀ gan. Ó ti pẹ́ ìdọ́ǹtè, ó ti lọ fà tí wọ́n ti ya àwọn máàpù yẹn kalẹ̀. Àmọ́ ṣá nǹkan tó yẹ kí gbogbo wa rán àrán. Nǹkan tó yẹ ká defend ẹ̀sìn la lọ defend. Okay, ṣó wá yẹ kó jẹ́ ìlú yẹn náà ti máa pa kúkúrú, tó máa pa gúgú, ìlú Kùránì. Ìlú tí ẹ sọ pé wọn gbọ́dọ̀ ṣẹbọ, tí wọn gbọ́dọ̀ bọ̀ṣun, tí wọn gbọ́dọ̀ bọya, tí wọn gbọ́dọ̀ bọ Yemọja. Ó yẹ wo bí tán lọ bá wọlé. In the name of religion lẹ́yìn fojú ẹ̀ wò ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá. In the name of religion lẹ́ ń fi ojú àwọn people yìí wò. Kò dẹ̀ lọ bẹ́ẹ̀, ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wà. Ẹ wà àtìgbà tá a ti ń kọ́ fún yín láti 2020 ẹ̀ ń parẹ́ ni. Instead of everybody yín kẹ́ máa study writing. Ẹ̀ ń parẹ́ ni now. Kò sí ohun táwọn ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ fojú èmi rí. Ẹlẹ́bọ tán bá fẹ́ gba Yorùbá nation. Ṣé òun ni? Wọ́n bá fẹ́ ṣe ẹlẹ́bọ ni, gbogbo ẹni tó bá ti tẹ̀lé Sunday Igboho ẹlẹ́bọ ni. Lẹ́nu yín. Ó yá. Mórò ló délé yẹ owó ẹ̀ ń fún everybody, ẹni tí ò rà wá ń san. Wotowoto everybody ń jẹ yìí. Ó ti di wọ́wọ́. Ó ti di wọ́wọ́. Ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá, shame of them gbogbo yín. Mi ìjọ ẹnìkan, shame of them yín. Ìlú tí wọ́n gbé ẹ̀sìn tí wọ́n ṣe pé àwọn náà tàn mọ́lẹ̀ ẹ̀sìn. Ìlú yẹn làwọn bandit wà. Ó yẹ kẹ́ ẹ pé bíríkótó, kẹ́ ẹ pé bíríkótó. Kẹ́ ẹ fi Kùránì kẹ́ ẹ fi jagun fún wọn ni. Ṣé ẹ ti mọ̀ pé àwa ti wá ń sìn ẹlẹ́bọ làwa, àwọn àrùjú rárá kò sí kíní. Ẹ̀yin tẹ́ ẹ̀ nẹ́bọ, ẹ fèsì wọn.
mò ń sọ bàbá mi kan ti jáde ńgbà kan bàbá àlùbáríkà bàbá yẹn sọ pé wọ́n máa pa ẹ̀yìn àfáà gan wọ́n máa pa ẹ̀yìn àfáà gan bàbá yẹn ti sọ̀rọ̀ yẹn a ti máa lọ bí is it not 3 months 4 months now ẹ̀yìn àfáà wọ́n ní tẹ́ ẹ̀ bá torí Ọlọ́run gba àwẹ̀ ẹ máa torí tẹ́ ẹ bá ràjò tẹ́ ẹ bá dé ẹ máa gbàwẹ̀ Monday Thursday for your information agbára àwẹ̀ Monday Thursday ò ká ilé yìí lẹ́yìn kálukú kó sọpọlọ ẹ̀ kalẹ̀ ó mọ̀ ọmọ ẹni tó ń ṣe ó kàn wá dùn wá pẹ́ ni tí òòrà ló ń san ní Kwara State wọ́n ti ya máàpù kalẹ̀ wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni kò rújú rárá gbogbo wa lámọ̀ àmọ́ ṣáta bá ń sọ fẹ́yìn olórí burúkú ẹ̀yin ọmọ òfò kan ẹ máa sọ pé ẹ̀sìn yín wọn ò fẹ́ kẹ́ ẹ ṣẹ̀sìn kí náà fẹ́ kẹ́ ẹ máa ṣe ẹ̀sìn tẹ́ ẹ wá ń ṣe bálabàla kiri kí lèrè wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn nìbàdàn àwọn èèyàn tó wà nílùú wọ́n ń kó ẹrù kú ojú òtí yìí rìn ẹsẹ̀ yín ò padà still náà ṣe ń lọ bá àwọn kan pọ́ lọ́ṣun wọ́n ń ṣọ̀ṣun wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò ṣèbáwọn tán máa bá yín wójútùú sí lélẹ̀ tán bá yánlẹ̀ fáwọn olórí burúkú yẹn gbogbo ohun tó ń ṣe wọn ẹ̀yin náà lọ sátìrà yín kí kálukú ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì báyìí kálukú ti ń kẹ́kọ̀ọ́ ìléwé ṣó yẹ plan work ní nǹkan yìí ti wà nílẹ̀ tipẹ́ àmọ́ ṣá tó báyìí pé gbà tó máa Adéyẹmọ dìde lánàá yá ẹ yé pa àwọn ọ̀ràn ẹ wo bàbá tán lọ pa ògo tán lọ pa ní gàngàn ní 2020 òun ló jẹ́ kó máa Adéyẹmọ dìde pé ìran mi làwọn pípù yìí náà kò yẹ kó máa lọ báyìí wọn ò lè máa paran mi kí n máa dunnú kémi wà ní àjò kí n dẹ̀ máa dunnú máàlù yẹn ní woman's feelings lára wọn ní woman feelings lára gan bò ẹ̀yin kan tẹ́ ẹ joyè bámúbámú lẹ yó ẹ̀yin tá a fi joyè àwòdì ilẹ̀ Yorùbá tẹ́ ẹ lè gbẹ́dìyẹ ó yá o ń bo la já sí báyìí gbogbo bá a ṣe ń sọ ń gbà yẹn ṣèbí Múfútì òun àti Rashidi Ìwò wọ́n ní kí ìgbà Fúlàní tó bá wà lẹ́rú ẹ̀ kan máa bọ̀ lọ́dọ̀ àwọn àgbà wọn lálejò ẹ̀yin ò mọ̀ pé tí wọ́n bá ṣọṣẹ́ tán lọrin tí wọ́n ti káńkọ ọbẹ̀ wọ́n ń bọ̀ wá sísàlẹ̀ nìyẹn ẹ wo bọ́n ṣe ń pa àwọn ọlọ́dẹ wa ẹ wo bí wọ́n ṣe ń pa wọ́n ó ga o ó ga o ó ga o àwọn ẹ̀sìn yẹn ká everybody mọ́ àwọn kọ́nà kan àwọn agbára tó yẹ kéèyàn gbà kalẹ̀ lọ́wọ́ àwọn bàbá tó ti lọ in the name of religion àwọn bàbá yìí dà sódò ìmí ò jẹrà mọ́ nínú tí tó fi kú ni ìmí ìgbé lọ ni ìgbà tán ti ní kán fọmọ sílé kéwú everybody ti ń lọ kéwú kí ni kéwú ràn nínú ìtò wà lẹ́yìn ìjẹ́bọ́n ṣe ń dà láàmú iṣẹ́ lè lọ pé àwọn lárúbáwá kan wá bá a dá sí òun la ṣe ń sọ mí pé ilé la ti ń kẹ́ṣọ̀rọ̀ òde ẹ má torí ẹ̀dẹ́kẹ́ ẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ jẹ ọmọ àlè ló pọ̀ nínú ẹ̀yìn àfa stupid person ló pọ̀ nínú ẹ̀yìn àfa idiot person ló pọ̀ nínú yín ó yẹ wá wò ṣé wọ́n fojú ẹ̀sìn wò ó mọ́ wọ́n ṣe ń pa mùsùlùmí náà ń pa kìrìsìtẹ́nì à ń kọ́ fún yín mẹsáyà wa ni olóyè Sunday Igboho áńgẹ́lì ilẹ̀ Yorùbá ni ẹ wo ohun tó ti sọ tipẹ́ ẹ mú ẹtì ọmọ ọkọ ẹtì sẹ́yìn òdì ẹ̀yin Ìlọrin for your information gbàtà ẹ ti mú ta lọ́lọ́ ní nǹkan ti ṣe yín bẹ́ẹ̀ àwa máa já yín tán mo náà àfà tó jọ ọmọ Ìlọrin bò ẹ̀yin kan wà torí yín ti dàrú bẹ́ẹ̀ orí yín ti dàrú lù yẹn ẹ̀dẹ̀ ń jáde ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde ẹ̀ mọ everything ṣe lọ bọ̀ ẹ̀ wise bẹ́ẹ̀ bá dẹ̀ wise náà torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ̀ gbàgbé ohun tẹ́ fẹ́ jẹ ẹ wo shit tẹ́ ṣe fún ta lọ́lọ́run lọ ìyá tí ò mọwọ́ tí ò mọ̀dí ó sọ̀rọ̀ ó blackmail ṣe bẹ́ẹ̀ máa invite ẹ ni ẹ fìyà jẹ ẹ wá wà tìgbà yẹn kí ló ń ṣẹlẹ̀ ń lu yẹn gbogbo àwọn tó ti kú k'Olódùmarè foríjì wọn àwọn tó tún máa kú kọ́ba tó ní wá foríjì wọn àwọn tó bá wá ṣẹ́kù kí làákàyè wọn lè ṣẹlẹ̀ ìjọba Nàìjíríà ìlú tó nọ́ba tó níjòyè tó ní gọ́ọ̀mẹ̀ntì wọn náà tún sọ pé ìgbà tí wọ́n fẹ́ lọ fún wọn ní àwọn sójà bòròró náà tún kó lọ according to the story tí bàbá yẹn sọ níbo gan la já sí ọmọ Yorùbá tá a bá mọ bí a bá ń lọ ká mọ bí tá a ti ń bọ̀ bí wájú ò bá ṣe é lọ kẹ́yìn ṣe é padà ojoojúmọ́ ni wọ́n fi ń pa wá kí ló dé ẹ sì tún continue ẹ
ẹ ṣe ń continue láti máa fúnra yín mọ́ wọn lọ́rùn. Is it by force? It's not by force. It's not by force. Kí kálukú dúró lórí ilé ni ẹ̀. Ẹ ṣe bálabàlá rádaràdà káàkiri. Wọ́n ń pààrọ̀ wa. Ẹ̀yin kan wá ń dìde. Olóyè Sunday Igboho wá gbà yín. Ẹ wá o, ẹ má dárúkọ ọmọ Adéyẹmọ o. Ẹ má dárúkọ ẹ o. Ọmọ Adéyẹmọ kọ́ ni president Nàìjíríà o. Kò dẹ̀ dupò gómìnà ilẹ̀ Yorùbá o. Wọ́n fi joyè kankan. Ilé Sanmi lọ̀gá tiwa tó gallant. Ilé Sanmi ló jẹ, ó dẹ̀ dùjoyè lọ. Ẹ rọra fi ọmọ Adéyẹmọ sílẹ̀. Ẹ má kó involve sọ̀rọ̀ Ìlọrin. Olóyè Sunday Igboho ọ̀gá tiwa respect ọwọ́ méjì fẹ́ nìkan. Ẹ ní wálé ẹ ní yọjọ. I love you so much. Àní gbókú ẹ̀ kiri. Ó ṣèwọ̀. Olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bọ́lẹ̀ ńbẹ̀. Ẹ ti gbọ́. Ẹ má ever sọ pé ẹ fẹ́ lọ síbẹ̀ yẹn jọ mo bẹ̀ yín. Àní wá yín tí o, àwa sì ń gbádùn yín. Àwọn ọmọ yín ń gbádùn yín, ìyàwó yín ń gbádùn yín. Ẹ dàgbà, ẹ dògbò, ogún atọ́ yín, asúrèṣẹ wòrìwò fún yín. Ẹ ní fọmọ dínrín àjò yìí, ẹ ní fáyádí. Ọmọ Adéyẹmọ, èmi bẹ̀ yín, mo tún bẹ̀ yín. Ẹ má tiẹ̀ náwó sọ̀rọ̀ Ìlọrin rárá. Anything tó bá ṣẹlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wà. Kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n kájú ẹ̀, wọ́n kápá ẹ̀. Gómìnà Abdulrasheed Abdulrahman, wọ́n kápá ẹ̀. Abdulrasheed Abdulrahman, bí Rashid bí Rashid dé ni. All of the above. Ìta bá pè ní kọ́lọ́run bá mú lọ sílé àṣẹ. Gómìnà wà ń bẹ̀. Olóyè Sunday Igboho ẹjọ́ màjàmásálá fi máa kíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí kò mọ̀ sá, ogun a máa gbèrú wọn lọ ni. Ẹ ní bá lọ. Ṣé mọ̀ pé ìṣẹ̀dá àyà yín, ikú tó yẹ ká ẹ kú níyà yẹn gbà kú. Ọmọ Adéyẹmọ kò sẹ́nibọ̀dì mọ́ o. Ọmọ Adéyẹmọ tó bá ń lọ o, ìyá máa fura o, máa fura. Ìgbòho ṣà tó bá ń lọ o, ìyá máa fura. Ìrọ̀lẹ́ ayé làwà o, a ò rí inú ara wa. Ẹ jọ̀ọ́, ẹ bá kan tapá sí yín lẹ̀ o. Àwọn ò ní wá yín tì, ẹ̀dẹ̀ ní wá wa náà tì. Àwa dúró abiyamọ ni wà kí ṣabiagba. Ẹ ní kúkú òjijì. Láṣẹ Èdùmàrè, ẹ rọra fọ̀rọ̀ Ìlọrin sí. Tọ́ bá pè yín nítorí pé táyé bá ń gbé ẹni tètè kó yọ ọmọ níwọ̀n. Táyé bá ń gbé ẹni tètè kó yọ ọmọ níwọ̀n. Ẹnu tí wọ́n bá fi pe Adégún, wọ́n máa ń fi padé Ògún. Kọ́ pẹ̀lú mi. Ẹ̀yin ni kọ́kọ́ lẹ wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ni kọ́kọ́ la kíkanjú. Ẹ̀yin ni kọ́kọ́ la lágbára. Kọ́ pẹ̀lú mi. Àsìkò ṣe mí ìlàwà yìí. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wà bẹ́ẹ̀ lóògùn ọ̀fẹ́. Àwọn náà dilẹ̀ Yorùbá mú kán pè wọ́n. Olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ mi ní wá yín tí o. Gbogbo ọmọ ọkọ Yorùbá ò ní wá yín tí láṣẹ Èdùmàrè. Àwọn ò ní àìní kú fọ́tàyọ̀ o. Àdẹ̀ ní fẹ́ kẹ́ rìnrìn àjò tẹ́ ẹ̀ ní dé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹni tó bá bẹ̀ yìí kan di bíbẹ̀ wọn mú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nǹkan tó ẹ sì fẹ́ ṣe láyé pọ̀. Èyí tẹ́ ẹ ti ṣe fún ẹ ti gbá fúrọ̀ǹtì fún wa kí kálukú náà máa gáìdì ara ẹ̀ ló dẹ́kun. Èyí tẹ́ ẹ ti ṣe fún ẹ ti gbá fúrọ̀ǹtì. Everybody ojú wa ti là ẹ ti expose wa. Everything ti clear sí wa. Nǹkan tá a ní ìdí lọ́dọ̀ yín ni ẹ ti ṣe fún wa. Everybody ti mọ bó ṣe ń lọ. Kí ló tún wá kù? Ẹ fẹ̀yìntì ibi gẹrẹjẹ là ń bá gbà. Kan gbẹ́ńbágò kó lórí yín kẹ́ padà sísẹ̀ ní yín tẹ́ ń lò tẹ́lẹ̀. Ẹ má torí ìran Yorùbá kẹ́ lọ ná hypertension Olóyè Sunday Igboho. Ẹ má torí ìran mi kan lọ rán yín sí ọ̀run alákejì. Gbogbo ẹ̀dá tó bá sọ pé kẹ́ ẹ kú wọn aṣáájú yín kọ́ ọ̀rọ̀ bí ẹ kọ́ ní wọ́n lé wọn. Ṣáwọn kan ti sọ pé ẹ̀ nágbára pé ẹ máa ń janu ni. Ẹ dúró lórí ẹnu tẹ́ ń jà. Àwa mọ̀ yín. Ẹni torí ẹ̀ bá ti dàrú tọ́pọ̀lọ ẹ ti ṣí èrè ni ò ní mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. Àwa mọwọ́ sọ̀rọ̀ àmọ́ bó ṣe ń lọ. Èèyàn ló mọ̀ yàn. Olóyè Sunday Igboho àwa mọ̀ yín dáadáa. Kì í ṣọ̀rọ̀ ẹnu. So tá bá rá kíkanjú àmì ara máa sọ ẹni tó bá já lágbára. Bọ̀ yín idiot person ẹ̀yin ìdọ̀tí àánú pàǹtí ẹ̀wà. Ẹ̀yin lẹ máa sọ pé ó ń janu. Ẹ fi sílẹ̀ lórí bó ṣe ń janu. Kí ló dé tẹ́ tún pè? Olóyè Sunday Igboho kò dóye kankan mú nílẹ̀ Yorùbá. Kí kálukú dúró lórí ilé ni. Àní gómìnà àní gọ́ọ̀mẹ̀ntì nílùú yìí. Àwọn ọlọ́dẹ tí wọ́n fèsì ẹ̀ wọ́n wé sí wọn dànù ni.
ọmọ ọlọ́mọ ló dùn pé lábẹ́gúdé lábẹ́gúdẹrù stop ṣe bẹ́ẹ̀. Plan work ní nǹkan tó wà náà wọ́n ti ya máàpù sílẹ̀ tipẹ́ à ń kọ́ fún yín ẹ̀ ń parẹ́ tó bá kàn rán pé kẹrìsì gbogbo yín lẹ̀ ń kówó lọ sáàjì owó tó yẹ kẹ́yìn náà fi gáìdì ara yín nílùú ìpẹ́ anything tó bá tiẹ̀ ṣẹlẹ̀ káwa gan dúró re ó yá ẹ gbójúlé ìjọba gan ń du ẹ̀mí ẹ̀ ìjọba ń wò ó pé èmi gan mi ìfẹ́ lọ máa kówó lọ sílẹ̀ Róòmù kówó lọ sílẹ̀ Jerusalem for nothing owó tó yẹ ká fi achieve ìjọba náà tún máa ràn yín lọ́wọ́ wọ́n á ní wọ́n rán àwọn èèyàn lọ sí àjì àtijọ́ tẹ̀ tí ń lọ sí àjì èrè wo lẹ́jẹ̀ àtijọ́ tẹ̀ tí ń kó kẹ̀kùkùkù nínú religion kílẹ̀ bá bọ̀ à ń sọ fún yín pé ká jí kórí wá pé kọ́pọlọ wá ṣiṣẹ́ ẹ̀yin kan tún fọwọ́ aago sẹ́yìn ẹ máa jẹ mọ́rò ẹ máa padà jẹ mọ́rò kò sọ̀rọ̀ ẹ máa jẹ mọ́rò ẹ ti ń jẹ wòtòwòtò ni ẹ máa jẹ wọ́wọ́wọ́ ó ti di woro sí woro báyìí à ń sọ fún yín ẹ jẹ́ ká wà unite ẹ jẹ́ ká lo humanity ẹ jẹ́ ká lòfin ẹ jẹ́ agbọ́rọ̀ ẹ̀ tì sí báyìí ká kọ́kọ́ ọ̀rọ̀ ọ̀ràn wa tó pa wá pọ̀ lárúbáwá mú ìran ẹ̀ lókùnkúndùn àwọn Israel wọ́n mú ìran wọn lókùnkúndùn àwọn diaspora àwọn Europe tó kù wọ́n mú ìran wọn lókùnkúndùn kí ló ṣàwà dúdú tí wo kì í jọ wá lójú tẹni ẹlẹ́ni ló máa ń ṣe yòyòyò lójú wa òun ló délẹ̀ lẹ́wẹ́nu ẹni tó máa kú ẹni máa kú láṣẹ Èdùmàrè àwọn ò ní bá ọ lọ àní bógun lọ ọlá àníyàn wá síran wa kínkínní nínú àwọn ọmọ wo òdè ní ṣọ̀fọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ Olódùmarè àforíjì yín Olódùmarè á fi oríjì yín ṣèbáwọn kan ló wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké kí ló ń jẹ́ bandit níwájú ìjọba ẹ ti bí ìṣáná kẹ kí òṣoògùn plan work ni wọ́n ti ya máàpù yẹn sílẹ̀ tipẹ́ kí wọ́n tó bírú àwa yìí generation wa iná ti ya kalẹ̀ kan tó bí generation títí wa iná ti ya máàpù kalẹ̀ Yorùbá wa wà jobless ẹfẹsẹ̀ fi gbàgbára lọ́wọ́ wa haram ẹbọ àwọn pípù yẹn wọ́n wá ń gba gbogbo góòdì ọwọ́ wa ó pupa ń da tánsìn wọ́n wá ń da gbogbo ẹ̀ bolẹ̀ kálukú ẹ̀ wá ń wó lóye Sunday Igboho ẹni táàrọ̀ ò bá ti fẹ́ san panu yìí kó má pe ọmọ Adéyẹmọ o ẹni tí ò bá ti fẹ́ rìnrìn àjò àlọ́ òde kó má pe o ẹ rọra fẹ́ ní ẹlẹ́ni sílẹ̀ ó nẹ́bí títí ẹ̀ àkáǹtì ẹ̀ tíjọba gbẹ́sẹ̀ lé kí wọ́n gbé kó wọ́n gbẹ́ ń bá gòkó lórí ẹ̀ kó free kó lè wọlé kó lè jáde ọmọ Adéyẹmọ ẹ̀yìn wánú ẹ̀ fi kálukú sílẹ̀ ẹ já máa jẹ wòtòwòtò wa lọ ó máa kẹ́ nìkan jẹ nìkan lọ èmi ò mọ̀ pé téèyàn bá nífẹ̀ẹ́ ràn ìnira ni ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ fún wa pé ànábì ti sọ pé ní bá nífẹ̀ẹ́ ràn ara àgbàgbọ́ ló wà tánàbì bá joyè amukun mẹ́kọ̀ọ́ ọmọ àlèbí títí yín alọ́ni lọ́wọ́ gbà lọ kó ló ń kígbe ìlú mẹ́kọ̀ ò lè rí bó ṣe rí kò ní í dá bó ṣe ń dá a lọ yẹn wọ́n ń fowó yín wọ́n fi ń túnú wọn ṣe ìlú aṣálẹ̀ ẹ wá ná àlùbáríkà ni àlùbáríkà tán lọ́wọ́ bá rọ̀jò sí ìgbà tán strategies ni àwọn bàbá wọn ló ti sọpọlọ kalẹ̀ pé ẹ jẹ́ kí àyè yìí kó máa jẹ́ ìpéjọsìn níbo láti pa ọba tó ní wá tí ò jẹ́ tá bá ń tanra wa nìyí tó kù dà ẹ̀ ń kówó lọ ẹ̀yin akótiléta aláìlójútì akótiléta burúkú ní olódélé ẹwẹnu lẹ̀kẹ̀wẹnu ọkọ àwọn ẹni ẹlẹ́ni bá a ṣe ń wí náà tún máa sáré àjì 2026 ẹ lè bọ́ ọ́nú ẹ̀ báwo lẹ fẹ́ bọ́ ọ́nú ẹ̀ ẹ lè bọ́ ọ́nú ẹ̀ ò kí lẹ fẹ́ fi kù ìjọ tẹ́ ẹ bá ti stop pé kẹ́ ẹ máa gbógun lé àwọn ọ̀rìn tí wọ́n bá ti nífẹ̀ẹ́ yín bó ti Muslim and Christian àwọn Christian ò tẹ̀ ṣe ọ̀tọ̀ làwọn yẹn Islam náà ló ní problem nílẹ̀ Yorùbá ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ̀yin gangan níṣòro àkọ́kọ́ ta ní tẹ́nìkan bá ti wà nínú ẹ̀sìn yẹn tó bá lóun fẹ́ lo tálẹ́ǹtì wọn àgàgà kó lọ jóbìnrin ẹ máa gbógun tì í ni oníhun tẹ́ ẹ ṣe fẹ́mi ni àwọn ṣá gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wá ọba tó ní mí ń dá padà fún yín ni àrà ọmọdé ọmọ yín máa tẹ́ lórí wọn àdàbí àyàfi gbogbo àdójúkọ tí mo rí ó fi fẹ́mi lákìnni ṣe ti yé
ẹlẹ́bọ lèmi kò rújú rárá èmi ò bí mi kò sí ìtò kàn mí ẹlẹ́bọ ni mí mo dẹ̀ proud pẹ̀lú ẹbọ yẹn dẹ̀ ń gbé mi kí ló dé ṣebí torí kẹ́ lè rí wa mú ni ẹ mọ̀ pé wọ́n dẹyìn sí wa ni ẹ̀yin tẹ́ ń sọ pé àlùjọ náà ọ̀yà máa jókòó lọ́wọ́ ọ̀tún ànábì o idiot ni ọwọ́ ọ̀tún ànábì ṣọwọ́ ọ̀tún ànábì yẹn ṣọ́ gba ìran alárúbáwá talk less of owó sí kò sẹ́ni tó o bá ti mọ bó o ṣe wá sáyé o ò lè mọ ibi tó ń lọ inside life flower talent tó ń ṣẹ̀sìn nítorí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ń ṣe nítorí oúnjẹ ni torí ẹnu yín torí ara yín torí ẹbí yín tẹ́ ẹ bá ṣe nítorí ọlọ́run ìlú yìí ò lè rí báyìí selfishness kálukú yín olóńbàlújẹ́ báyìí selfishness tó wà nínú ọkàn yín mọ́tara ẹni nìkan bámúbámú ni mo yó mi mọ̀ bóyá ebi pẹ́ ní ọmọ ẹnìkan kan ẹni mẹ́rin ló tara yín dìde bẹ́ẹ̀ ṣe náwó bẹ́ẹ̀ ṣe náà látó bẹ́ẹ̀ ṣe náà rọ̀ ẹ̀sìn ṣe bí nǹkan ẹ̀rí jẹ́ ń bẹ̀ ni tẹ́ ẹ̀ bá rí nǹkan kan jẹ́ ń bẹ̀ mọ́ gbogbo yín lè ti máa ṣírí padà ọ̀rọ̀ ọlọ́rin ó go deeper o bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀rọ àwọn àkànṣe fi gbogbo ẹ̀yin kọ̀ọ̀kan náà tẹ́ bá dẹ̀ tún lágbára ẹ bá wa ṣe tìbọ̀ ẹ fọmọdé yẹ mọ́lẹ̀ ẹ má dárúkọ Ìgbòho sọ̀rọ̀ ọlọ́rin yẹn ẹ ti gbọ́ ara ń kan gáàsà wa ń tẹ́ ẹ fojú wa rí kò kéré o kò kéré o kò kéré o kò kéré o so kíkàlù àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n bá a dá sí torí àfẹ́ bí wọ́n ṣe ń pa ìran wa wọ́n ń reduce population wa ní kípa wọn ba lè ká wa tó bá yá ẹ ṣe ẹ program kó débi tó bá máa dé ọ̀rọ̀ tó máa ń pa èmi lẹ́kún tí n bá jókòó ni àwa máa ló máa kàrọ̀ ọmọdọ́mọ wa ṣé dáadáa bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà làwọn ọmọ yẹn fẹ́ dé bá ṣé kéwú tẹ́ ẹ ké tẹ́ ẹ fi ń tọrọ jẹ tẹ́ ẹ ń gba bá bí alákiri òun là ń ká àwọn ọmọ máa ké èmi ti ẹ̀ dúpẹ́ ìná ọmọ tó kéwú mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí kéwú ànábì lóhùn nífẹ̀ẹ́ kinní kan wọ́n kọ èdè òun ní lárúbáwá lẹ máa fi sọ̀rọ̀ ọjọ́ gbèdé àlùkìámọ̀ you are very stupid ṣé èdè wo ló sọ tó fi wáyé tó fi mọ ohun tó fẹ́ sọ lọ́hùn èyí lẹ tún sọ fún wa pé ẹnu ò ní sọ̀rọ̀ pápẹ́ kàn mú yín lọ́wọ́ ni ẹnẹ́nu ò ní sọ̀rọ̀ tó bá dijọ́ yámọ́lìkì yámọ́tì gbogbo private party gbogbo ọwọ́ á sọ̀rọ̀ etí á sọ̀rọ̀ nǹkan kan á sọ̀rọ̀ ẹnu ò ní sọ̀rọ̀ ṣọwọ́ ló máa sọ fún wa pé èdè lárúbáwá lélẹ̀ àbẹ́sẹ̀ ẹ tún bùrìnbùrìnbùrìn ẹni ẹ lọ gbàlùjọ́ náà ẹ̀rọ obìnrin ìyálàjà yín ni wọn ò ní rí níbi tó dáa bàbá ńlá kú bàbá yín ni wọn ò ní rí láwọn ibi tó dáa wọ́n rí ibì kan wọ́n forí so wọ́n mọ́lẹ̀ wọ́n bá pé wọ́n ń ṣírí sílẹ̀ wọ́n rí àwọn kan wọ́n fi wọn abẹ́ so wọ́n ń ṣe ṣìnà wọ́n ráwọn kan ó yá gbogbo àwọn tó máa fi kíní so ní tó bá rí bẹ́ẹ̀ ṣé a mọ̀ pé ọ̀dọ̀ yín náà ló pọ̀ sí ọ̀dọ̀ yín àfáà náà ló pọ̀ sí gba pátá ń di ìyàwó níyàwó ṣe kíní yẹn fún wọn ọ̀dọ̀ yín ló pọ̀ sí ẹ̀kẹ́ mọ́kẹ́wù ni ẹ̀yin náà lè fi páńpẹ́ múra yín lọ́wọ́ tẹ bá róbìnrin tó ṣan ojú yín máa ràn báyìí ni òun náà lè fi ba ayé yín jẹ́ àmọ́ iye obìnrin míì tó gbẹ̀hán nítorí kó lè da yín sẹ̀ríà obìnrin míì bojú nítorí kó lè máa fìyà jẹ yín ni ẹ̀yin lọ kó oṣó ẹ̀yin lọ kó àjẹ́ mo rò pé ẹ yá wèrè tẹ bá róṣó gidi ẹ lè jọkọ ẹ tẹ bá rájẹ gidi ẹ lè jọkọ ẹ lè jọkọ Fákànyìnsọ́lá tọkílẹsọ fún ibi tẹ̀yin lọ yẹn àrẹ̀mọ lèmi omi lèmi Ọ̀ṣun ní mí Ọ̀ṣun ṣẹ̀ǹtẹ̀ ṣe ló yàyàn àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́ ìyá mi àrẹ̀mọ ni kì í ṣapá mọ́ so ọ̀rọ̀ yín tí bá mi máa ń fẹ́ máa go deeper lórí ọ̀rọ̀ yín mọ́ torí àwọn kọ̀ọ̀kan tó rí wọn pé tán sì wà sensible tán wà nínú àfa àwọn tó rí wọn pé tọpọlọ wọn ṣiṣẹ́ kò jẹ́ kí n go deeper bọ̀ ẹ̀kọ́ kan máa mú wá máa fún yín jẹ wòtòwòtò ní mórò ni kẹ máa jẹ ẹ máa digest ẹ oyórí yín máa pé ẹ̀yin ará Ìlọrin ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin ó ti dìlú horo sí horo ìlú tó jìnnà sí náà ó tó sún máa lùjọ náà Ìlọrin ni alára ló ń gbéraga èmi ò débẹ̀ rí mi mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe láì fún yín bẹ̀ à ń rí yín online àdẹ̀rí yín lórí nẹ́ẹ̀tì kí la wá ń fà
àpè fúnfẹ̀ odogun àwọn ọmọ ọkọ dìde aníran wa fẹ́ ká bọ́ lóko ẹrú yẹn nǹkan sọ pé ẹ máa kú sóko ẹrú òun ló délẹ̀ yìí wọ́n á jẹ yín kọ́ ló ń wọlá pé ihun tí mi ń ṣe tẹ́ ẹ róòpù mi nígbà mo bẹ̀rẹ̀ Yorùbá Nation ìgbà tí mo wà nù símbọ̀ yín tẹ́mi gan mọ bí torí ń gbé mi lọ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sún wọn ṣe àwọn nǹkan tí kìíní yẹn kọ́ọ̀sì sí mi lára kò kéré ó lọ fà èmi ni mo lè sọ ó lọ fà bò ọba tó ní wá fi wá pamọ́ nítorí èmi ó possible tí n bá jáde lánàá kẹ́ ẹ má ṣàlátakò mi kémi gan má ríra mi oore lè ṣe fún mi olólóyìnbó fi sọ pé any disappointment it is a blessing olóyìnbó ló sọ bẹ́ẹ̀ èdè àwọn Gẹ̀ẹ́sì ni tó bá yẹ pé ẹ̀yà wèrè mọ́ lọ́n lọ́wọ́ kẹ́ máa ṣe bálabàlá bíi bẹ́líìtì ẹ̀rọ pẹ̀lú mi ń gbà ẹ̀ ó possible kórìí kémi gan máa wà sensible kórìí mi má pè kémi gan máa ń mọ̀yàn nínú èrò torí everybody ni máa ń pè léèyàn but by the time tẹ bẹ̀rẹ̀ òṣì yẹn tẹ ìṣirà dáadáa ṣòṣì máa máa ṣe oníburúkú má fura èmi gan sọ jí ni pé ẹ wá o èrò làwọn pípù ìwọ̀n ń ṣèyàn o orí mi pè ní kí là ń fà kí ló ń ṣe yín ẹ jẹ́ kó yín pè náà ẹ calm down ẹ jẹ́ kó ọpọlọ yín ṣiṣẹ́ kó set so èmi ò ní sọ ju yìí lọ ó bá wù yín kẹ́ ẹ gbọ́ ó bá wù yín kẹ́ ẹ dẹ̀ má gbẹ ẹ keep on ṣòṣì yín tẹ́ ìṣe máa ṣe lọ you are your own sọba tó ní wò ní fikú tó yá ọ pa wá ẹ̀mí Fákànyìnsọ́lá kò sí lọ́wọ́ èèyàn ẹ̀mí ọ̀dọ̀ adániwáyé ló ti wá kí wọ́n tó bí Fákànyìnsọ́lá ni wọ́n ti sọ ohun tó fẹ́ jẹ ohun tí mo dẹ̀ ń jẹ́ mò ń jẹ lọ tí máa tún jẹ tí màá tún fi sílẹ̀ fáwọn ọmọ mi àrọ́mọdọ́ máa tún jẹ àwa ń jẹ ṣẹ́kù ní àjẹ́ tán so ọ̀rọ̀ tèmi ò ju báyìí lọ ẹ má pọ̀ máa dé yẹ mọ́ ẹ má pè gbowó òòṣà gbogbo ẹni tí tẹ bá ń ṣe má pè o èyí tó ń jẹ lẹ́nu kò tí ì jẹ́ kúnná ọmọ ọlọ́mọ láàrin èrò kí ló ṣe ẹ má pa o bàbá ẹnìkan ni ọkọlé ẹnìkan ni olólùfẹ́ ìran àwọn kan ni aláàánú ìran kan ni so ẹ má pa àwọn bàbá yín sa Kùránì everything die down ẹ ti gbọ́ so kò jù bẹ́ẹ̀ lọ ojú òní tí ẹbí mi ṣe ẹ̀kọ́ lọ fà ẹ̀yin fans mi wọ́n sọ fa ẹ̀yin èèyàn lẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí DM bọ̀ kò sáyè fún mi kì í ṣègbéraga ọlọ́run aláwàláì sítì mi ìráyè àyèwádà kò sáyè ọlọ́run ẹ má bínú ẹni tí mi bá reply lásìkò tó yẹ kí n reply kì í ṣègbéraga ó ní reason torí mo máa ń busy I'm always busy máa ń busy gan ṣẹgbọ́ ẹjọ́ má bínú ojú òní ti wà nírò gbé sọnù bí òṣèbí ọmọ ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi my birthday is coming abáwaláyé abáwaláyé November 11 point omilàṣẹ ẹnìkan ṣe máa ń fún mi ní orin kan ó máa ń fún mi ní vibes kan ẹ̀yin tẹ́ bá kọ́kọ́ fẹ́ pè mí tẹ́ bá fẹ́ pé kínú mi dùn kẹ́ fún mi ní vibes ẹ kọ́kọ́ sọ pé òmídòwò òmídọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o òmídòwò òmídọ̀ọ́là ló jẹ́ kí n mọ ọpẹ́ wá bíṣẹ́ bá ti ná lùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ó dá o òmídòwò òmídọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́ ẹnìkan ló compose orin yẹn fún mi àwọn tèmi tán bá ti wá ń ju orin yẹn sí wọ́n á ń fún mi vibes tèmi gan máa ṣe kí ni tínú mi máa dùn omi ní omi làbú mú ẹnìkan kì í bómi ṣọ̀tá tó o bá bínú Fákànyìnsọ́lá kan máa ṣí ẹ mo ṣe program tí mo ṣe lọ before kí n tó ṣe tí mo ṣe mo rí comment section kan àtọ́ yẹn sọ pé ọmọ ẹrú náà ni ẹrú ló ń jábùdù èmi ò ní bímọ kí n sọ wọn lábùdù ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń jábùdù àwọn ọmọ yín náà máa jẹ́ ká kópa tí a bò ló bá ní àpadà sí aburú ló bá yà wọn yìí àpadà sí ìgbà ló bá yà wọn ìwọ tó ṣì wà lẹ́yìn tó ṣì wà nù bondage nǹkan fi ń dì ẹ́ nìyí kò sápadà sí aburú kankan mo lẹ̀ ha mo fi sílẹ̀ kò pé mi mọ́ inside life láwọ̀ ó simple gan so àpadà sí aburú náà fi dẹ́rù bà wọ́n ló fi kú sínú òṣì àpadà sí aburú náà fi dẹ́rù bẹ̀ ló lè dá ronú láyé ara ẹ̀ ṣètọ́n ló ń lò ó tó bá ti dìrọ̀lẹ́ ayé ọlọ́run sọ pé ohun tí ò ṣẹlẹ̀ a máa ṣe ṣé nàìjíríà nìkan nìrọ̀lẹ́ ayé ti ṣẹlẹ̀
orí yín ò pé ó simple gan ó dẹ̀ clear gan tẹ́ bá ti lè dá ronú ó máa rọrùn so ojú òdì tiwa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú abáwa gbé Ifákànyìnsọ́lá ń relé o àṣàbí àdè ojú òní tiwa àánú abáwa gbé ànígbàgbà tí àdúrà o láṣẹ Èdùmàrè àṣàbí ṣe tó ń relé o gbogbo ẹni bá ní má délé ọ̀hún yóò ní dé bá gbogbo yín ẹni bá ní kí n rájò kí má má dé o èmi ò ní bẹ nìkan kan yín nílé ni mo ṣe máa ń sọ wípé ẹlẹ́rìí ìpín o ò ṣètò dúró tì mí o Ifá ò ṣe ọrùn mi là ó ṣe ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans mi ó mà náà abroad o gbogbo ẹ̀yin tẹ́ dúró ta Aláṣàbí o a ò ní fi kú yàrá wa gbogbo ẹ̀yin tẹ́ dúró tí Ifákànyìnsọ́lá Aláṣàbí o a ò ní sunkún lórí ọmọ wa gbogbo ẹ̀yin tẹ́ dúró tí Ifákànyìnsọ́lá Aláṣàbí o.